ẹ̀yin ò ṣe fi ojú wọn hàn. Kí ló dé tẹ́ ẹ̀ ṣe fídíò wọn nígbà tí wọ́n ń ba mọ́ṣáláṣí jẹ́? Ó ṣe jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ̀yìn lẹ́sẹ̀ wá ń gbé fídíò pé wọ́n ba mọ́ṣáláṣí jẹ́ jáde. Tó bá pamọ́ ojú Ọlọ́run tó. A ti rí fọ́nrán tí àwọn àáfàá gbé jáde. Àwọn àáfàá kò ṣẹbọ kò sóògùn. A ti rí fọ́nrán tí wọ́n gbé jáde. Gbogbo àná láti wò ó. Ọ̀pọ̀lọpọ̀ náà ń pè mí yèyé gbàgede àṣà. Yèyé gbàgede àṣà. Àwọn àáfàá wọ́n ní wípé àwọn oníṣẹ̀ṣe wọ́n bà mọ́ṣáláṣí jẹ́, ṣé bẹ́ẹ̀ lórí, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo rí fọ́nrán táwọn àáfàá gbé jáde lórí mọ́ṣáláṣí ilé ìjọsìn tí wọ́n bàjẹ́. Ọlọ́run á wá dá adákẹ́dájọ́ ni. Á dá níbi tó bá kù sí. Wọ́n ti pe ìpàdé àlàáfíà ní police station. Àwọn DPO Àdàtọ̀ police station, area commander Àdàtọ̀ police station, wọ́n ti pe peace talk. Àti jókòó yí tábìlì po. Àáfàá bẹ̀bẹ̀ wípé òun ò fẹ́ lọ kóòtù. Ṣé bó mọ̀ pé damages yẹn pọ̀? Ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe dẹ̀ ni àwọn tí wọ́n damage wà. Ẹni tẹ́ ẹ fọ́ lórí, wọ́n ṣàràn orí ẹ̀ ni, ó là báyìí ni. Ṣéènì tẹ́ ẹ fi ń de àwọn wèrè tẹ́ ẹ ń wò mọ́lẹ̀ lẹ fi fọ́ lórí àwọn ṣéènì ńláńlá gbàgbàgbà tí wọ́n fi ń de ẹ̀rọ jẹnẹrétọ̀ mọ́lẹ̀. Àwọn bíi 4 lẹ́dẹ̀ lámọ́ yàtọ̀ sí àwọn tẹ́ ẹ yàdá sí tí wọ́n ń sá bàlàbàlà tí ẹ fọ́ ìgò mọ́ tí wọ́n ṣèṣe. Gbogbo ẹ̀ lèmi yà nígbà tí mo débẹ̀. Mo gbé kámẹ́rà wá bá yín ẹlẹ́ẹ̀fẹ́ sọ̀rọ̀. Ẹlẹ́ẹ̀ máa la kámẹ́rà mi mọ́lẹ̀ ń tẹ́ ẹ sọ nìyẹn. Mi kì í ṣọmọdé o. Mi sì ń mi kì í mú kan mọ́kan. Àmọ́ tèmi ń béèrè lọ́wọ́ yín ni wípé kí ló dé tẹ́yìn ò máa yà wọ́n nígbà tí wọ́n ń ba mọ́ṣáláṣí yẹn jẹ́ kẹ́ ẹ fi ojú àwọn tó ba mọ́ṣáláṣí yẹn jẹ́ hàn. Ibi tó bá kù sí Ọlọ́run á pín. Ọlọ́run Olódùmarè lọ́ba tí ń dájọ́ àfẹ̀yìn pẹ́ran. Ibi tó bá kù sí Ọlọ́run á dá. Àwa kì í ṣe bàsìjẹ́. Báwọn bàbá ṣe ti bá wa sọ̀rọ̀ pé ìpàdé àlàáfíà ni àáfàá kò ṣẹbọ kò sóògùn bẹ̀bẹ̀ fún. Torí àwọn àmọ́ yìí pé a fi ẹ̀jẹ̀ dúdú sínú tutọ́ funfun jáde ni. A sì rí kankan nínú àwọn ọmọ àáfàá tí wọ́n jáde pé wọ́n fọ́ àwọn lórí tàbí wọ́n ṣe àwọn léṣe o. Nígbà tí ò sí ṣe bẹ́ẹ̀ mi wà ń bẹ̀. Nígbà tó yẹ pé olóòṣà ń lọ nílò àlàáfíà ni wọ́n ń wọ́de ni. Kì í ṣe wípé wọ́n fẹ́ jà. Olóòṣà ò má dáadáa ní wọn ò mú nǹkan kan dání. Wọ́n ń wọ́de lọ, wọ́n ń lọ nílò àlàáfíà nílò pé wọ́n ń wọ́de tòṣà lọ ni. Ṣùgbọ́n àwọn mọ́ṣáláṣí kò ṣẹbọ kò sóògùn as usual, they are ever ready for trouble and fight. Kí apá àtọ́rọ̀ ti ṣẹlẹ̀ láàrin wọn náà ti ń wọnú mọ́ṣáláṣí, náà ń fa àdá jáde, náà ń kóbò jáde, náà ń kó òkúta jáde, náà ń lẹ òkúta mọ́ láti inú mọ́ṣáláṣí sọ ìgò sọ òkúta sí àwọn olóòṣà tí wọ́n wà ní títì. Bó ṣe jẹ́ nìyẹn. Ibi tó bá kù sí Olódùmarè á dá. Ṣé wá rí lórí àwọn èyí tẹ́ ẹ sọ pé òòṣà ṣubú kẹ̀, orí òòṣà ń ṣẹ̀jẹ̀ kẹ̀, àṣé òòṣà olóògùn mọ́ ni. Ọmọdé yìí tó búrò kò tó gbojú ẹ̀yìn ni o. Olúwérè kì í pa ní lóòjọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń ṣàdúrà fún wa ní gbogbo ìgbà lágbára lọ́wọ́ Olódùmarè. Ẹgbẹ́ wa tẹ́ ẹ ní sílé kò ní yàn kú láṣẹ Olódùmarè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lódò lẹ́yìn odi gbogbo yín pápátá ni mo kí. Lórí ọ̀rọ̀ tí ó ń lọ, gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú wa wípé bàbá ṣe rin la ṣe máa sọ, àní mòmúlòmú, a sì ní figbá kan bọ̀kan nínú. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ti ń pè mí látìgbà tẹ́ ti ń rí fídíò mi lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìlúgùn ní Ojúgbòrò, Ìlúgùn Ojúgbòrò là ń pè bẹ̀ ní Abẹ́òkúta. Lórí ọ̀rọ̀ mọ́ṣáláṣí kò ṣẹbọ kò sóògùn ni mo fẹ́ sọ. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Adúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà má jẹ́ ó bàjẹ́. Adúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn má jẹ́ èèyàn ó tẹ́. Adúpẹ́ lọ́wọ́ àwọn àgbà tó jẹ́ pé wọn kì í wà lọ́jà wọ́n ní kó rí ọmọ tuntun ó wọ́. Àgbà tí wọn ò ní wà lọ́jà kí wọ́n ní kó rí ọmọ tuntun ó wọ́.
torí pé wọ́n jẹ́ àgbà gidi ni wọn ò ṣe ní wà lọ́jà kan ní kórí ọmọ tuntun wọ́. Àwọn àgbà kan wà àgbà kó bàjẹ́ ni, ṣùgbọ́n àwa ò nírú àwọn àgbà bẹ́ẹ̀ nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe. Ànírú àwọn àgbà kó bàjẹ́, àgbà kí nǹkan ó bàjẹ́ àní wọn nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe. Àní àgbà kí nǹkan ó bàjẹ́ àní wọn ní ìlú Abẹ́òkúta. Wọn ò sí nínú ẹlẹ́sìn Ifá, bẹ́ẹ̀ ni wọn ò sí nínú àwọn olórìṣà tiwa. Àgbà kí nǹkan dá, àgbà kí nǹkan tò, òun la ní. Àgbà kí nǹkan tò, kí nǹkan níyanjú, kílùú tòrò, káyé rójú kílùú tòrò làwa ní l'Ábẹ́òkúta. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn bàbá wa Olúwofá ìpínlẹ̀ Ògùn, olóyè Arẹ́gbẹ́ṣọlá Àkànní Anípúpọ̀. Bàbá ẹ pẹ́ láṣẹ ẹ jèrè àṣẹ lágbára lọ́wọ́ Olódùmarè. Àgbohewú nítorí àdàgbà homu nítòsí àtàrí àgàní ṣe sọpẹ́ jẹ́jẹ́ lọkọ́ gbókùjẹ́kùjẹ́ làdá ń dàgbà. Bíbí bá pẹ́ lórílẹ̀ kára máa ń funfun ni bàbá. Ẹ máa gbó, ẹ máa tọ́, ẹ máa pẹ́ fún wa lágbára lọ́wọ́ Olódùmarè. Ẹ pẹ́ láyé kọrin kése, ojú yín ò wá níribi láṣẹ Olódùmarè. Bàbá wa olóyè Ifárótìmí Adífágbọlá Balógun tí wọ́n jẹ́ ọba ìṣẹ̀ṣe ní gbogbo ìpínlẹ̀ Ògùn, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Bàbá ẹ ní tẹ́, ẹ ní tí láṣẹ Olódùmarè. Ẹ wá ní tójú ilẹ̀ mọ́lẹ̀, ọmọ aráyé ò ní fẹ́ gba fún yín lóúnjẹ bó ṣe wù kẹ́ ẹ pẹ́ láyé tó, ojú yín ò ní ríbi láṣẹ Olódùmarè. Bákan náà mo kí bàbá wa Olúwofá ti ìlú Ẹ̀gbá, ìyẹn olóyè Ifágbéminíyì Àtọ̀dá Òkú Ifá Tántálá. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o bàbá, láṣẹ Olódùmarè. Ẹ máa pẹ́ láṣẹ ẹ jèrè àṣẹ, ẹ máa gbó bí olúgbógbó ti ń gbó, lágbára lọ́wọ́ Olódùmarè. Ẹ máa pẹ́ láyé kọrin kése, ojú yín ò wá níribi láṣẹ Olódùmarè. Bákan náà mo kí alága ìṣẹ̀ṣe olóyè Ifániákí, mo kí yín púpọ̀ bàbá, ẹ pẹ́ láṣẹ ẹ jèrè àṣẹ, ẹ pẹ́ fún wa o. Mo kí gbogbo yín, gbogbo ẹ̀yin babaláwo pátá mo ní ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣẹ́ o. Mo kí gbogbo yín pátápátá lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀. Gbogbo àwa tá a dìde pátá, gbogbo ìṣẹ̀ṣe parapọ̀, gbogbo àwa oníṣẹ̀ṣe àtonífáni àtoníṣẹ̀ṣe ni wà lọ́jà kẹ́ ẹ ní kórí ọmọ tuntun wọ́. Gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ ti ṣùgbà wa látìgbà tí ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ ní láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ títí dé ibi tó dé dúró yìí. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ ní kábàámọ̀, kí ni mo wáyé sí kò ní jẹ́ ìpín gbogbo yín láṣẹ Olódùmarè. Lórí ọ̀rọ̀ mọ́ṣáláṣí kò ṣẹbọ kò sóògùn, wọ́n ti parí ẹ̀, ó ti níyànjú. Nǹkan tí mo fẹ́ sọ níbẹ̀ yẹn lórí ọ̀rọ̀ mọ́ṣáláṣí yẹn kò pọ̀ nítorí kò ṣojú mi. Ṣé ẹ mọ̀ pé tí nǹkan bá ṣojú mi mo máa ń sọ fún yín pé ó ṣojú mi kòró. Lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe bà mọ́ṣáláṣí jẹ́, àwọn wo ló bàjẹ́, kò ṣojú mi. Tí nǹkan bá ṣojú mi mo máa sọ fún yín pé mo débẹ̀, mo rí, mo wà ńbẹ̀. Gbogbo yín pátápátá lẹ sì mọ̀ pé nínú fídíò tó ń jà ròyìnròyìn báwọn olóòṣà ṣe, bí àwọn kò ṣẹbọ kò ṣóògùn bí wọ́n ṣe ń bá àwọn olórìṣà jà, ẹ ń gbọ́ ohùn mi lábẹ́lẹ̀. Ẹni tí ò rí mi ó ti gbọ́ ohùn mi rí. Nínú fọ́nrán yẹn ẹ dẹ̀ máa gbọ́ ohùn mi lábẹ́lẹ̀ bí mo yẹn ń sọ̀rọ̀. Ìyẹn ni wípé mo wà ńbẹ̀, mo lè sọ nípa ẹ̀. Àwọn míì tún pè mí pé báwo náà ṣe bà mọ́ṣáláṣí jẹ́. Ó ṣojú mi. Ìyí tí ò bá ṣojú mi, mi ò ní lè sọ, mi ò sì ní lè dá sí. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo ń gbọ́ tí àáfàá yẹn ń sọ pé wọ́n wo àwọn oníṣẹ̀ṣe, àwọn náà wá bà mọ́ṣáláṣí jẹ́, ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rù ọjọ́ tá a sùn tá a ní jí mọ́. Ẹ jẹ́ ká bẹ̀rù ọjọ́ tí ó kù àwa èmi àti yín nìkan nínú ilẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rù ọjọ́ tó jẹ́ wípé tẹbí tará á kù ẹ̀yin nìkan nínú sàárè. Gbogbo ẹbí arelé tẹbí tará ló máa fi yín sílẹ̀, ọwọ́ apá ẹsẹ̀ apá ẹ̀yin nìkan ló máa kù nínú sàárè. Ẹ jẹ́ ká bẹ̀rù ọjọ́ ìkẹyìn, ọjọ́ àti sùn ní ká bẹ̀rù. Wọ́n ní àwọn oníṣẹ̀ṣe ló wá bà mọ́ṣáláṣí jẹ́. Nígbà wo? Nítorí pé May 19 lẹ kọlù àwọn olóòṣà, bẹ́ẹ̀ dẹ̀ ṣe kọlù àwọn olóòṣà tí wọ́n ti pè mí. Mi rò pé wọ́n ti lo ìṣẹ́jú 15 bẹ̀ tí wọ́n pè mí. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo débẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ibi ayé ń lọ, ètò ibi ayé ń lọ tí mò ń ṣe lórí iléeṣẹ́ Splash FM. Bí mo dẹ̀ ṣe débẹ̀, ságbára mi ò ká ẹ̀yin ni mo ti lọ bá àwọn olóòṣà sọ̀rọ̀ pé ẹ̀yin ìyá mi, ẹ sún sẹ́yìn díẹ̀,
ẹ má jẹ́ ká sọ ọ́ dìjà gboro, ẹ má jẹ́ ká sọ ọ́ di nǹkan tó máa gbẹ̀mí. Ẹ sún sẹ́yìn díẹ̀. Wọ́n gbà sí mi lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n dẹ̀ sún sẹ́yìn. Ṣebí mo wá sínú mọ́ṣáláṣí náà, mo fẹ́ wá bá yín sọ̀rọ̀. Ṣebí ìṣe làwọn ọmọ onímọ́ṣáláṣí, àwọn ọmọ inú àwọn àfáà ní mọ́ṣáláṣí wọ́n fàdá halẹ̀ kàràkà báyìí pé mi ò gbọdọ̀ súnmọ́ àwọn. Kí n tó fagídí wọlé síbẹ̀ pé ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, kí ló ṣẹlẹ̀? Títí di òní wọ́n láwọn ò lọ́rọ̀ ni wọ́n sọ. Ẹni tí ò lọ́rọ̀ ló padà gbé fídíò wípé wọ́n wá bà mọ́ṣáláṣí jẹ́. Nítorí àwíjàre kí tó lọ tán lẹ́nu. Kò sẹ́ni tí wọ́n máa ṣèyẹ́ ẹ̀ báyìí tí ò ní sọ̀rọ̀. Kò sẹ́ni tí wọ́n máa nà yẹ́ ẹ̀ tí ò ní sọ̀rọ̀ o. Kò sẹ́ni tó máa fọ́ yẹ́ ẹ̀ létí tó máa ṣèyẹ́ ẹ̀ ṣìdàṣìdà báyìí tí kò ní sọ̀rọ̀. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Omi gbóná lẹ́jọ́ kò ní dà sí gbogbo wa lára. Tí ń bẹ ní Àdàtán police station, the DPO, the area commander, Kunduz fún yín. The area commander, Kunduz fún yín. Àwọn ilé tó kàn wá ní bí wọ́n ṣe kọlu àwọn olórìṣà, àwọn ìyá wa ọlọ́mọlú. Nígbà tèmi débẹ̀, àwọn bàbá tí wọ́n jẹ́ alága ìṣẹ̀ṣe àti àwọn bàbá wa kan wọ́n wá gbé àwọn tí wọ́n ṣe léṣe yẹn. Wọ́n tó 8 tí mo lè kà á, tí wọ́n bá dẹ̀ ní kí n mú fọ́nrán ẹ̀ wá, gbogbo yín lẹ ti rí wò lórí ìkànnì Facebook Yèyé Gbàgede Àṣà TV, tí mo lè fi ojú wọn hàn yín pé lágbájá ìṣeléṣe tán. Mi ì tẹ̀ ní láti sọ fún yín, n ò nílò láti wí fún yín pé lágbájá ṣèṣe. Ẹ ti rí bí ẹkún àti ẹ̀jẹ̀ ṣe bò wọ́n látorí délẹ̀, lẹ́yìn gan máa fi mọ̀ pé ẹni yìí ṣèṣe lóòótọ́. Wọ́n kó wọn lọ sí ilé ìwòsàn, lọ hospital, wọn lọ tọ́jú wọn. Àmọ́ bí àáfàá ṣe ń bọ̀, ṣé mọ̀ pé hospital làwọn ti wá lọ. Àáfàá ò sí nílé. Bí wọ́n ṣe sọ fún pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ nílé, òun gba police station lọ, ó kọ́lọ́pàá wá bá wa ń bẹ̀ ni. Lẹ́yìn tí gbogbo nǹkan yẹn ṣẹlẹ̀ tó di ọjọ́ kejì, àáfàá lọ sí police station. Ẹ mọ̀ pé àwọn tí wá ti lọ sí police station, wọ́n kọ statement, wọ́n sì kúrò ńbẹ̀ láti lọ máa tọ́jú àwọn tí wọ́n ṣèṣe ni. Ṣùgbọ́n mo dá nìyẹn, ṣé ó ní ká máa dùgbò lu àwọn àgbàlagbà? Ṣé ó ní ká má bọ̀wọ̀ fáwọn tó jù wá lọ ni? Ẹ wò bọ́n ṣe ṣojú ìyá yẹn. Àmọ́ kémi tó débẹ̀ pé kí n pakuru mọ́ wọn, gbogbo wọn ti túká, wọn ti sá lọ. Nígbà tá àáfàá lọ sí police station, àti jù wọ́n ni àáfàá bá lọ sí police station, àìtó ló bá bọ̀. Àáfàá kò ṣẹbọ kò sóògùn, àti jù wọ́n ló bá lọ sí police station, àìtó ló bá bọ̀. Nítorí pé kí ni, ó lọ nílọ pé kí wọ́n wá arrest àwọn olóòṣà. Ṣùgbọ́n nígbà táwọn olóòṣà ti farahàn, táwọn òkùnkùn lọ nílọ pé kán wá arrest àáfàá. Àáfàá ni wọ́n padà dá dúró, orí rẹ̀ ló bá ṣe. Nígbà tó máa wá di ọjọ́ kejì, àwọn ọlọ́mọlú ni wọ́n kọlù lọ́ndì 19, nígbà tó di ọ̀ndì 20. Àwọn olóòṣà Ọbàtálá kan kọjá lọ tí wọn kò lù dání, wọn ò wọ́de. Téèyàn bá tún ti filẹ̀kẹ̀ sọ́wọ́, òfìlẹ̀kẹ̀ Ọ̀ṣun, òfìlẹ̀kẹ̀ fàbò, òfìlẹ̀kẹ̀ kan sọ́wọ́ ǹsìn, ó ti dogun. Wọ́n kọjá lọ ní tiwọn ni àwọn ọmọ lékéwú ń bá ojúbọ̀nà wa, ojúbọ̀nà tèmi, ó tún ń bá fa wàhálà lọ́wọ́lọ́wọ́. Kí n tó kúrò nísàlẹ̀, wọ́n ti dùgbò lu àwọn Ọlọ́bàtálá lókè. Ìyá yẹn ti wà nílẹ̀ẹ́lẹ̀. Kí ló ṣẹlẹ̀, kí ló dé? Wọ́n ṣàlàyé pé báwọn ṣe ń kọjá lọ, àwọn Ọlọ́bàtálá yẹn tó bíi 6 sí 7. Báwọn ṣe ń kọjá lọ, ṣe lọmọ àáfàá mú fóònù tó bẹ̀rẹ̀ sí ní ya àwọn pé àwọn rèé o, àwọn náà tún ti ń kọjá yìí, wọ́n ń lọ kìnnìkan kìnnìkan. Làwọn wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé káwọn má rìn mọ́? Ṣé káwọn má rìn mọ́ ní títì ni? Àbí kí ló dé, kí ló ṣẹlẹ̀? Má ya àwọn o, toró gbé fóònù, àmọ́ tó fẹ́ lo tó ń yà fún, jẹ́jẹ́ àwọn làwọn ń kọjá. Wọn ò sọ jù yẹn lọ. Lára àwọn ọmọ kéwú yẹn, wọ́n dẹ̀ pakuru mọ́ àwọn ìyá yẹn, wọ́n fún wọn ní gbàjú ìgbàmú. Òun rèé lẹ́ ń wò yìí o. Lára àwọn ìyá tí wọ́n fọ́ etí ẹ̀. Ìjọ́ kejì lélẹ́yìí ṣẹlẹ̀, kì í ṣe the main day tí wọ́n kọlu àwọn ọlọ́mọlú o. Ìyá yẹn lẹ́ ń wò lójú fọ́nrán yìí. Wọ́n fún ìyá yẹn ní gbàjú ìgbàmú, wọ́n na àwọn ìyá àgbàlagbà. Àwọn ọmọ kéwú tí mo sọ yìí, àwọn ọmọ yẹn ò lè ju ọmọ ọdún 17, àwọn ọmọ bíi ọmọ 17, 18 years ni wọ́n na àwọn ìyá wọn.
ẹ sì bẹ̀rù Ọlọ́run. Àlùkùránì àwọn ọlọ́pàá ní ká ṣe peace talk gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún àwọn bàbá. Wọ́n ní ká ṣe peace talk, ìjókòó sọ̀rọ̀ àlàáfíà, ká jókòó yí tábìlì pọ̀, nítorí pé kò ṣẹbọ kò sóògùn náà. Ọ̀tọ̀ ni ọ̀rọ̀ tó máa sọ ní gbangba, kò láyà tó bẹ́ẹ̀, torí tó bá láyà tó bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ àlùfàǹsá tèmi ń gbọ́ lẹ́nu ẹ̀ lọ́jọ́ tí ń jà ṣẹlẹ̀ bí wọ́n ṣe dùgbòlù wọn, ọmọ yẹn ti sá lọ. Kò ń ṣe ẹnìkan, kì í ṣe èèyàn méjì, wọ́n á tó bíi 4 ìyẹn àwọn ọmọ kéwù yẹn. Èyí tí mo ṣe ń bá wí nísàlẹ̀ pé kó má bá òjùbọ̀nà jà, àwọn ọmọ tí mo mọ̀ dáadáa ni wọn ò ju bí ọmọ 17-18 years lọ. Wọ́n wọ ṣòkòtò báwo ni mo ṣe mọ̀ pé ọmọ ilé kéwù ni wọ́n? Aṣọ ilé kéwù bíi green báyìí òun ni wọ́n wọ̀. Wọ́n ti lọ bọ́ ẹ̀wù ẹ̀ sílẹ̀, wọ́n wọ polo kan lé ṣòkòtò ilé kéwù yẹn. Èyí tó fàdá yọ níjọ́ tí àwọn ọlọ́mọlú tí wọ́n kọlu òòṣà àwọn ọlọ́mọlú, níjọ́ tí àwọn ọlọ́mọlú ń wọ̀de kọjá lọ tó kọlu, ìyẹn náà wà ńbẹ̀. Bí mo ṣe lé àwọn ọmọ ilé kéwù yẹn nìyẹn pé ẹ má tún dá wàhálà lẹ̀, ẹ wọnú mọ́ṣáláṣí yín lọ, ẹni bá fẹ́ kọjá ẹ jẹ́ kí wọ́n kọjá wọ́rọ́wọ́. Wọ́n ní nígbà táwọn ìyá lórí ìṣàdé ṣe mọ̀ pàwọ́ àti kúrò ńbẹ̀, àwọn ọmọ ilé kéwù yìí tún padà wá láti wá dùgbòlù wọn. Ibẹ̀ làwọn ọmọ ìyá yẹn ti yarí, ló fi di gbàgbó ṣe mọ̀ pé ó ti dẹ́ lẹ́ẹ̀kejì. Wọ́n sì ní igi gọgọrọ má gùn mí lójú, òkèèrè láti ń wò, ló fi di gbàgbó. Ní pé wọ́n bá bí ni lẹ́yìn bá ò sí nílé, ọmọ ẹni á dá wọn lóhùn aṣọ ọmọ kọ. Ṣùgbọ́n ló yẹ kó máa sọ ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá àwọn ọ̀rọ̀ àlùfàǹsá tó ń sọ lọ́jọ́ tí ń jà ṣẹlẹ̀ láàrin àwọn ará mọ́ṣáláṣí ẹ̀ àtàwọn olórìṣà tó ń sọ ní mọ́ṣáláṣí, níwájú mọ́ṣáláṣí ẹ̀, òun ló yẹ kó máa sọ police station. Àmọ́ àwọn bàbá wa nígbà tó dé police station ṣe ló ń bẹ̀bẹ̀. Wọ́n láàfáà ń bẹ̀bẹ̀ wípé ọmọ ìyá ni wá, kán jẹ́ ká sọ ká yanjú ẹ̀ ká parí ẹ̀, pé àwọn ò fẹ́ kẹ́jọ́ lọ kóòtù gẹ́gẹ́ bí nǹkan táwọn bàbá wa bá wa sọ. Àwọn bàbá wa nínú ìṣẹ̀ṣe wọn sì ń ṣe oníjàgídíjàgan, wọn ń ṣe oníwàhálà. Àwọn náà gbà pé kí la fẹ́ fẹjọ́ ṣe, òkú ṣẹ̀ máa ṣe. Ńgbà tó kọlu àwọn onígunukó, wọ́n sọ wọ́n parí ẹ̀ ni. Ọjọ́ sí tó kọlu àwọn olóró, wọ́n sọ wọ́n parí ẹ̀ náà ni. Àmọ́ béèyàn bá ń ṣe bó bá mu jẹun tí ń bi ni a máa bi ni, ohun tí ń béèrè a máa béèrè. Àwọn ò lè gbèjà Olódùmarè. Àwọn bàbá tí wá gbàgbọ́ bẹ́ẹ̀ pé a kì í gbèjà èèwọ̀, èèwọ̀ ni ó gbèjà rẹ̀. Òòṣà ò ṣe é gbèjà o, òòṣà ni ó gbèjà rẹ̀. Ifá ò ṣe é gbèjà, Ifá ni ó gbèjà rẹ̀. Ìwọ náà ṣá mọ̀ bí tó kù sí lára ẹ̀. Wọ́n gbà láti yanjú ọ̀rọ̀ yẹn kúrò ní police station nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ní ká ṣe ìjókòó àlàáfíà, ká jókòó yí tábìlì po, ìyẹn peace talk. Àwọn bàbá wa nínú ìṣẹ̀ṣe kò sí ohun tí wọ́n fẹ́ fi wàhálà ṣe, kò sí ohun tí wọ́n fẹ́ fi jàgídíjàgan ṣe. Ṣe rí ìṣẹ̀ṣe gan lẹ̀sìn àlàáfíà tó ń pariwo àlàáfíà, a ti máa mọ̀ lẹ́nu ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀. Tó bá ṣe wípé àwọn ọmọ àfáà ni wọ́n ṣe léṣe, wọ́n máa bọ́ síta tó máa yà wọ́n gidi. Ó ṣe jẹ́ lẹ́yìn ọ̀rẹ́yìn lẹ́sẹ̀ ń ya mọ́ṣáláṣí nígbà tí wọ́n ń ba mọ́ṣáláṣí jẹ́ lọ́wọ́lọ́wọ́. Ẹ ṣe gbé kámẹ́rà kẹ́ fi fèsì àwọn tó ba mọ́ṣáláṣí jẹ́. Abẹ́sí gbàgbé pé nígbà tẹ́ ẹ̀ nu àwọn olóòṣà lọ́wọ́lọ́wọ́, tẹ́ ẹ̀ ń fàdáyọ, tẹ́ ẹ̀ ń fàgòyọ, tẹ́ ẹ̀ ń jùkò, lèmi ń yà yín ni. Sọ láàrin ajé ló mú ní pẹkọrọ. Bọ́rọ̀ bá ṣe rí ni kẹ́ ẹ sọ, ẹ yé parọ́. Ẹ rántí ọjọ́ àti sùn, ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ rántí ọjọ́ tẹ́ sùn tẹ́ ẹ̀ ní jí mọ́. Ẹ rántí ọjọ́ tó máa kọ̀ ẹ̀yin nìkan nínú sàárè. Ẹ rántí ọjọ́ tẹ́ pé wọ́n á sì ń dé sàárè báyìí, ẹ̀yin nìkan ló máa kú ńbẹ̀, tẹbí tará tọ̀rẹ́ tó júlùmọ̀ tìye kan ló máa relé. Ẹ lọ ń ya mọ́ṣáláṣí yẹn wípé kọ́ wo ẹ̀yà àwọn ọmọ ẹ̀yà yín nínú ẹ̀sìn Islam, kọ́ wo wọn ba mọ́ṣáláṣí jẹ́ nígbà tí wọ́n ń ba mọ́ṣáláṣí yẹn jẹ́ lọ́wọ́lọ́wọ́. Kí ló dé tẹ́ ẹ̀ fi ojú àwọn ẹni yẹn hàn? Kákú mọ̀ bóyá àwọn ọmọ tiwa nínú ìṣẹ̀ṣe ni wọ́n wá ba mọ́ṣáláṣí yẹn jẹ́. Àwa fúnra ara wa làwa máa fà wọ́n lé yín lọ́wọ́ wípé kí ìdájọ́ òdodo kó fìdí múlẹ̀. Òkúṣẹ̀ máa ṣe, ó ti ṣe é rí fáwọn onígunukó, ó ti ṣe fáwọn olóró, ó ṣe tọlọ́mọdé, ó ti ṣe tọlọ́bàtálá. Tó bá ti pẹ́ téèyàn ń jèwọ̀, èèwọ̀ akúkú béèrè lọ́jọ́ kan, èèwọ̀ ló ń jẹ́.
àtàwọn ọmọ kéwù tó kó síbi àwọn ọmọ píníṣẹ́ àwọn ọmọ rógódó tí wọ́n ń na àwọn ìyá wọn tó ń dá àwọn ìyá àwọn ìyá tó bí ìyá wọn tí wọ́n ń dá wọn lọ́nà. àmọ́ tí mo fẹ́ sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá pátá ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò orílẹ̀-èdè àgbáyé ni pé ìṣẹ̀ṣe kì í ṣe ẹ̀sìn alábòsí o, àwa kì í sì fi ọwọ́ bo nǹkan burúkú. wọ́n ti pè pàdé àlàáfíà ní police station, wọ́n ti ṣètù ẹ̀, àáfàá lòun ò fẹ́ lọ kóòtù, ó ní ká gba àlàáfíà láàyè. ìyẹn tó jẹ́ àáfàá àwọn torí kò sí nílé lọ́jọ́ tíjà ìṣẹ̀lẹ̀, àmọ́ ó dé bá wa lẹ́nu ìjà yìí ni bó sì ṣe bọ̀ tí wọ́n ti pè é, ó kó ọlọ́pàá dání, àwọn ọlọ́pàá tí ò wọṣọ. nígbà tí àwọn ọlọ́pàá tó pè wá náà nígbà tán dé tán da àjọ rí gbogbo wa wíwì náà ni ọmọ àdúgbò ní wá, àwọn yẹn náà ò lè ṣe nǹkan kan ju kó bá sọ pé ó tó ń táwa yìí náà ti ń sọ látìgbà tá a ti débẹ̀ tá a ti ń dá wọn lẹ́kun làwọn ọlọ́pàá tí wọ́n kó dání yẹn náà tí wọ́n ò tó wá lọ́jọ́ orí ni wọ́n ń sọ. àmọ́ ńgbà tó bùṣe gàdà tó bùṣe gòdó tí ò mọ ohun tó máa ṣe, ó gba police station lọ. àti jù wọ́n ní àáfàá kò sẹ́bọ̀ kò sóògùn bá lọ o, àìtó ló bá bọ̀ toró òun náà padà tì mọ́lé. lórí fọ́nrán tí wọ́n ń pín káàkiri wípé wọ́n bà mọ́ṣáláṣí jẹ́, ẹ bá ń bi wọ́n pé kí ló dé tí wọn ò fi ojú àwọn tó bà mọ́ṣáláṣí jẹ́ hàn, kí ló dé tí wọn ò fi ojú wọn hàn nígbà tí wọ́n bà mọ́ṣáláṣí jẹ́ lọ́wọ́lọ́wọ́, kí ló dé tó jẹ́ pé wọ́n ti kúrò ńbẹ̀ wọ́n ṣẹ̀ wá lọ ya mọ́ṣáláṣí. ibi tó bá kù sí Ọlọ́run ló máa dá. àwọn bàbá ti bá wa sọ̀rọ̀, àwa ò sí ṣọmọ àlè, a ti gbọ́rọ̀ sí àwọn bàbá wa lẹ́nu. wọ́n ti sọ èyí tó pọ̀ jù nínú ọ̀rọ̀ yẹn wípé ká gba àlàáfíà láàyè gẹ́gẹ́ bí ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ alálàáfíà la wà, gẹ́gẹ́ bí ẹ̀sìn tá a gbé dání ẹ̀sìn àlàáfíà là ń ṣe, àwa ti gba àlàáfíà láàyè, àwa ti jẹ́ kálàáfíà ó jọba nínú gbogbo ohun tá a gbé dání. aṣá ń kọjá níwájú mọ́ṣáláṣí kò ṣẹbọ kò ṣóògùn, àríbọ́n ṣe ń pàṣàmọ̀ tí wọ́n tún ń bú wa, ṣùgbọ́n à ń sọ̀rọ̀ à ń lọ jẹ́jẹ́ ara wa ni. àwọn tí wọ́n pè fún ìpè àlàáfíà ní police station nìyẹn o. ẹ̀yin ọlọ́pàá ẹ má ṣàṣùpara o, ẹ fura o. nǹkan tún kù nínú ìyá àbejì tó bímọ tán tó bí bèjì tán tó tún ń gbin, a ti parí ẹ̀ òjì, a ti parí o. mo gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ táwọn èèyàn sọ, wọ́n ní ẹ̀wọ̀n tí mọ́ṣáláṣí yẹn pa pé wọ́n gbọ́dọ̀ kírun bẹ̀ oṣù mẹ́ta, irọ́ ni o. lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n bá àwọn ọlọ́mọlújà ní on the 19 May ni wọ́n ti ń kírun lẹ́sẹ̀kẹsẹ̀ ní mọ́ṣáláṣí yẹn o. wọ́n kírun aago méje, wọ́n kí tago mẹ́jọ ń bẹ̀, wọ́n kí ti ìdájí ọjọ́ kejì náà. gbogbo ìrun wákàtí tí wọ́n ń kí náà ti bẹ̀rẹ̀ sí kí ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. olóòṣà kankan ò bá wọn fà á, bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá ò ní kí wọ́n ti bẹ̀ pa. gómìnà wa nípínlẹ̀ Ògùn adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, honourable commissioner for culture and tourism adúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin náà, torí pé wọ́n sa ipá pé kí ìjà ẹ̀sìn má wáyé. wọn ò ti mọ́ṣáláṣí kò ṣẹbọ kò sóògùn pa ò, lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti ń kírun o.